bó o sì fóbìnrin lóko ó bọ́mọ ńlé. Kí làbùrọ̀ tó kiri bí ẹyẹ ń bá káàpọ̀ bọ́mọ sùn? With my scorpion tattoo pointing down at my clitoris. Even your father can testify to the same cloud9 that I took you to. Ẹ kú déédéé wòyí o ẹ̀yin ará ilé, ẹ̀yin ojúlùmọ̀, afẹ́nifẹ́re lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti ní àgbà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Bàbá tèmi sọ mí ní Oore-ọ̀fẹ́ Ògùntọ́lá, ọmọ Bọ́láńlé Ọláìtàn Àníkẹ́ Ọmọkúlódò lórí ìkànnì Motherland Reality TV show lẹ́dẹ̀ tí ń gbọ́ ohùn mi. Àkòrí ìtàn tí mo mú wá fún yín lónìí ni ayé ń yí, ẹ máa bá mi kà lọ. Ayé ń yí, à ń tọ̀. The illiterate of this generation are not those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn. Ayé ń yí, à ń tọ̀. Ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta. Mo rèé ra nǹkan ẹ̀ṣọ́ tí ń fi ṣe ẹ̀ṣọ́ ọwọ́ lọ́dọ̀ yìí olówó ẹyọ mi. Ọ̀dọ̀ yìí olówó ẹyọ mi ni mo wà tí a ti ń gbọ́ ariwo ní ṣọ́ọ̀bù kejì. La bá fọjà álẹ̀ láre fojú lóúnjẹ. Ọ̀dọ́mọkùnrin kan ẹni bí 30 ọdún àti awẹ́lẹ́wà ọ̀dọ́mọbìnrin kan jọ ń ṣe wọléwọ̀de. Ṣàdédé ni ọmọkùnrin yìí ò gbé aago ọmọbìnrin ọ̀hún mọ́ lẹ́yìn tó ti fi iṣu jẹ ẹ̀wà rẹ̀. Ká ló fi mọ níbẹ̀ òun ni ìbádá. Ṣùgbọ́n ó tún wá lọ ń rò fún gbogbo ayé pòun ti jẹ níbẹ̀. Fún ìdí èyí, àwọn ọ̀rẹ́ rẹ̀ náà wá ń dẹnu ìfẹ́ kọ ọmọbìnrin ọ̀hún káwọn náà lè lábẹ́ rẹ̀. Inú bá bí ọmọbìnrin yìí ló ṣe wá bá ọmọkùnrin ọ̀hún lọ́jà ní ṣọ́ọ̀bù rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù yìí olówó ẹyọ tèmi. Nígbà tá a débi tọ́rọ̀ gbé wà, ọmọbìnrin ọ̀hún la ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Kí ló ń wí o? Èdè Gẹ̀ẹ́sì ló fi sọ. Mo ti rántí. Ó ní, Heaven knows I have tried to be reasonable with you. You slept with me, and so what? How were you the one that slept with me when it was I who wore a matching pant and bra to your house? What did you think that was for? Sleeping with you, you idiot. And I didn't brag about sleeping with you because your 3 inches penis is not the best I have had. But you bragged about sleeping with me because my pussy is the best you ever had and the best you will ever have. With my scorpion tattoo pointing down at my clitoris, making you moan in ecstasy under the blue light, and my ever sweet smelling armpit that made you lick my whole body and cuddle all night as you slept like a child who lacked motherly love. Even your father can testify to the same cloud9 that I took you to. He proposed last week. Hello, stepson. I guess this will be the last time we'll be having this conversation. Stepson! Àfi gbò lọmọkùnrin ọ̀hún bá dákú. Wọ́n jìtì. Àwọn ará ọjà náà sáré gbé lọ sí ilé ìwòsàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọjà. The illiterate of this generation are not those who cannot read or write, but those who cannot learn, unlearn and relearn. Kí làbùrọ̀ tó kiri bí ẹyẹ ń bá káàpọ̀ bọ́mọ sùn? Obìnrin lóró, ìwọ ló mọ̀. Oró obìnrin ju tejò lọ. Kódà ó ju tàkéèké lọ. Àwọn lejò ayé yìí, àwọn náà sì là kéèké lé. Bẹ́ẹ̀ sì ni àwọn ni iyọ̀ ayé. Àwọn lóyin ìlú. Ó kù sí ọ lọ́wọ́. Bó o fóbìnrin lówó ọbẹ̀, ó bọ́ oúnjẹ ńlẹ̀. Bó o sì fóbìnrin lóko, ó bọ́ ọmọ ńlẹ̀. Bẹ́ẹ̀ sì ni bó o fóbìnrin wàhálà, ó bá hílàhílo ní gbogbo ọ̀nà rẹ̀. Women are the strength of men, and they are also the weakness of men. Like everything, they have their advantage and their disadvantage.
jígí lobìnrin, àwòrán rẹ ni yóò fi hàn ọ́ padà. tó kò jẹ́ bó ti jẹ́ fún tọ̀sẹ̀ yìí o, ìyókù tún dọ̀sẹ̀ tí ń bọ̀. hàn sì ní fẹ́ lòmíì ṣe mí, wọn ò ní fẹ́ lòmíì ṣe yín, wọn ò ní fẹ́ lòmíì ṣe kankan nù wá. lẹ́ẹ̀kan sí i, oore ọ̀fẹ́ ni wọ́n sọ mí. ó dìgbà kan náà. Ire o.